ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye lẹ́kàn ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ tún kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wà lórí ìkànnì olómi ọgbọ́n TV. ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin tí ẹ ń ṣùgbọ́n wa ní gbogbo ọgbà. Lágbára ṣe Elédùmarè ò ní dá yín dá. Ẹ̀yin náà ẹ rí bá ti ṣe ẹ̀rọ náà gbígbà ọ̀. Ìparí oṣù yìí yóò jẹ́ ìparí ìbànújẹ́ fún wa. A máa rí ná, a máa rí lò, a ní tọrọ jẹ láṣẹ Elédùmarè. Ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun tẹ́ ń wò wá, ẹ kórè ayọ̀ délé o. Lágbára ọba mi òkè, wọn ò ní fòkú yín ránṣẹ́ sí wa nílé. Lágbára Elédùmarè, àwọn tá a ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà, Elédùmarè yóò dì wá mú. Lágbára Ọlọ́run. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì olómi ọgbọ́n TV, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì olómi ọgbọ́n TV yìí. Bẹ́ẹ̀ sì rèé, ẹ bá wa fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section, ẹ like, ẹ comment. Mo tún fẹ́ kẹ́ ẹ bá mi ké sálára, ẹ bá mi ké ságèrò, ẹ bá mi ké sọ́wọ́ máa ga wípé ọ̀rọ̀ yìí kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n. Olúṣọlá ló kọ mi, ó kọ bàbá mi Oyèlẹ́kàn mi, ṣùgbọ́n àwọn èèyàn máa nífẹ̀ẹ́ láti máa pè mí lólómi ọgbọ́n. Ẹ̀gbá ni mímọ lísàbí ọmọ àgbègbè àkàlà. Ìdí tí mo ní kẹ́ bá ń ké sálára, ìdí tí mo ní kẹ́ bá ń ké ságèrò, ìdí tí mo ní kẹ́ bá mi ké sọ́wọ́ rọ̀gbọ́n àga, òun náà ni wípé ẹ̀yin àgbà ilẹ̀ Yorùbá lẹ sọ wípé aláṣepé là ń kí o, a kì í kí aláṣekù. Ṣé Yorùbá nation ṣó ti tán náà nìyẹn? Ṣé àpè fún Yorùbá nation mọ́? Ṣé ó ti sú wa náà nìyẹn? Ṣáà ti jáwọ́? Ṣáà ò ṣe mọ́ ni? Ṣáà fẹ́ Yorùbá nation mọ́ ni? Ṣó tẹ́ wa lọ́rùn báyìí? Ṣó ti sú wa ni? Ṣé kò sẹ́ni tó máa ṣíwájú fún wa mọ́? Ṣé kò sẹ́ni tó máa gbẹnu wa sọ̀rọ̀ mọ́? Àwọn ẹgbẹ́ Yorùbá tá a ní, ṣé wọn ò function mọ́? A sọ wípé ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí dọmọ ẹlòmíì. ọmọ wa ni ẹjẹ́ ó ṣe é. Látara tó bá ṣe é, ń tá a fi àtẹ̀ wá lọ́wọ́. Ṣé a ò fẹ́ mọ́? Kò máa sọ̀rọ̀ Yorùbá nation mọ́. Àlá àti ìran Yorùbá nation ó mà ti kú. Akọ̀ròyìn tí ń gbé ìròyìn Yorùbá nation jáde nìkan ṣó lẹ́ni tó jẹ́ agbẹnusọ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ìyún Koiki Media, nítorí wípé ohun tóun fi bẹ̀rẹ̀ nìyẹn. Wọ́n sì jẹ́ oníròyìn fún Sunday Adéyẹmọ. Pẹ̀lú gbogbo ìgbìyànjú àti ìlàkàkà Sunday Adéyẹmọ, àwa tá a jọmọ Yorùbá a sì dá ìgbìyànjú ẹ̀ àdá sómi. Ṣebí Yorùbá ni ó sọ pé Adégún, Yorùbá ló máa tún sọ pé Adé Ògún mọ̀. Yorùbá pòwe fún ẹ wípé mi mo sọ pé eégún bàbá mi máa jó. Tí bá sì sọ pé eégún bàbá mi ò jó mọ́, wọ́n á ní kò sí baba ńlá kú baba ẹni tí ò mú mi sí. Àwa la máa kọni máa jó lọ mò ń wẹ̀yìn ẹ.
Sunday Adéyẹmọ dé orílẹ̀-èdè Nàìjíríà ń lọ sọ́dọ̀ gbogbo àwọn lọ́balọ́ba ẹ wá wèrò bíi tìmù lẹ́yìn rẹ̀. Ṣùgbọ́n ṣé gbogbo àwọn èrò yìí kọ́ ni a ti gba kámú sínú rògbòdìyàn tá à ń bára wa yìí? Kò wá sójú ìwòye Yorùbá Nation mọ́, a sọ̀rọ̀ rẹ̀ mọ́, a pe èpè fún mọ́. Sunday Igboho was frustrated to the extent wípé nígbà tí ìpín bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa dé sílẹ̀ wípé àwọn kan ní Yorùbá ṣùgbọ́n Odùduwà ló pa gbogbo wa pọ̀. Sunday Adéyẹmọ even make reverse wípé ó da ẹjẹ́ àpè ní Oòduà Nation. Lórí ọ̀rọ̀ Oòduà Nation àti Yorùbá Nation, èwo la wá lùlù sọ́pọ́tì fún mọ́ nísìnyí? We did not support anything again. Àlá àti ìran Yorùbá Nation ó wá lọ bẹ́ẹ̀. Àwọn Fúlàní darandaran, Fúlàní pàyànpàyàn, Fúlàní ajínigbé wọ́n wá ń fi wá ṣe yẹ̀yẹ́, fi wá rẹ́rìn-ín. Wọ́n ní starting lání àní finishing. Gbogbo ọmọ ẹgbẹ́ Yorùbá àgbọ̀n kankan lọ́dọ̀ wọn mọ́. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re wọn ò rí ọ̀rọ̀ kankan sọ mọ́. Ìròyìn ti gbé ọ̀rọ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re jáde ní ìsinyìí á ti tóṣù kan. Kò sẹ́ni tí ń gbẹnu wá sọ̀rọ̀ mọ́. A sọ wípé tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà rẹ̀ Bọ́lá Ahmed Tinubu tó bá gorí àlééfà, a ní gbogbo nǹkan máa rọrùn. Wípé ó máa rọrùn fún wa láti lè súnmọ́. Kódà àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re campaign for ààrẹ Bọ́lá Ahmed Tinubu. They campaign for him. Wọ́n campaign fún wípé tó bá wo orí àpèrè yẹn wípé a rọrùn pọ̀. Nísìn àtógorí rẹ̀ àti kò gorí rẹ̀ àtówà ń bẹ̀, wọ́n ti wà ń bẹ̀ báyìí. Àgbọ̀n kankan nípa Yorùbá Nation mọ́. Mo ní ìran wa létí ni o. Àlá àti ìran àtojú ìwòye Yorùbá Nation ó ti kú pátápátá o. Kò sẹ́ni pè fún Yorùbá Nation mọ́ o. Gbogbo wíwálé tí Sunday Igboho tí wọ́n wálé lóṣù tá a sì wà nínú rẹ̀ yìí ni o. Àbájáde ìpàdé ibo ló padà yọrí sí? Ibo la jẹ́ kí gbogbo àbájáde ìpàdé yẹn yọrí sí? Mi ò rò pé ó yọrí síbi tí ó ṣe gbòógì kan. Ẹ wọ́jọ́ ẹ jẹ́ kí gbogbo wa ká tó pawọ́ pọ̀ ká pariwo rẹ̀ sóde. Ẹ má jẹ́ àgbà kámú sínú rògbòdìyàn yìí àti ká gba kámú sínú ìyà yìí. Ẹ̀bẹ̀ là ń bẹ̀ wá. Olúṣọlá Olómiọgbọ́n ló kọ mi. Ẹ jẹ́ pàdé ire ká pàdé ayọ̀ láṣẹ Elédùmarè. Ó dàbọ̀.